ẹ̀yin tèmi ẹ̀yin tiwa ní gbogbo àgbáyé mo kí yín o ọ̀dẹ̀ òdòbí lórí ọ̀wọ̀ òwú kan tó ti ń lọ lóòótọ́ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn ni ọ̀rọ̀ bàbá àjẹsà ò ṣe bàbá àjẹsà ọ̀rọ̀ princess ò ṣe princess ọ̀rọ̀ yẹn hó hẹ ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀dá ó ní gbogbo nǹkan wọ̀nyí dálé lórí ìgbésí ayé kálukú bí ó ti ṣe lò ó wọn ló yí ọlọ́run ọba dẹ́dà ṣẹ̀dá ṣùgbọ́n àfọwọ́fà wà àkóbá wà ìrìn àjò ayé àwọn tó bá mojú léjà nípa ẹ̀gan ló yẹ ká tọ̀ lọ láti túbọ̀ ṣí wa níyè ṣí wa lóye ká lè nímọ̀ tó pọ̀ mo kí yín lẹ́ẹ̀kan sí Tóbi Fásùgbà lórúkọ mi mo wà lójú òpó wa ń bí pẹ̀lú Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain mo kí yín ẹ kú dédé àsìkò ìsà. mo kí yín olótù àti gbogbo àwọn tó ń wá káàkiri àgbáláyé ọ̀tá ò ní yọ̀ wá àmín alábàárẹ̀yìn ọ̀tá wọn lẹ́yìn wá lórúkọ Jésù àmín ọdún ń lọ sópin a ò ní bọ́dún lọ tọmọtọmọ ní àmín orúkọ Jésù gbogbo ohun tí a béèrè fún ní ọdún yìí tí ò ti tẹ̀ wá lọ́wọ́ ọ̀wá tó kò tó kọ́dún parí ọlọ́run á pèsè ọlọ́run á fún wa ní àmín nǹkan tá a fẹ́ ní orúkọ Jésù ayé ò ní gbé wa mì tọmọtọmọ ní orúkọ Jésù àmín nífẹ̀ẹ́ wọn àwọn tó ń bá yín jà ọ̀run á bá wọn jà ní àmín orúkọ Jésù àmín. àmín. ọ̀rọ̀ bàbá ìjẹsà ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀dá ọ̀rọ̀ princess tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá ìjẹsà jáde ẹ̀kọ́ wo ló yẹ ká kọ́ gan láti inú ìgbésí ayé wọn kí ni tó yẹ ká mọ̀ nípa ìgbésí ayé ogun tó ń jani ọ̀nà àbáyọ gbogbo gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run mo kí yín ẹ kú dédé àsìkò yìí. ẹ ṣe olótù ṣe nígbà míì tá a bá ṣe program ẹlòmíì máa ń kọ́mẹ̀tì ìgbà míì máa kàn rẹ́rìn ṣe rí n tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tẹ́lòmíì ń gbé láyé kò wù ẹlòmíì. Apostle Paul ìránṣẹ́ Ọlọ́run ni ó ní gbogbo nǹkan tí mò ń ṣe kò wù mí ṣe ní tó yẹ kí n máa ṣe mi kì í ṣe ní tó wù mí ṣe mi lè rí ṣe ayé lè. Mo sọ fún yín lọ́jọ́ kan ẹ bá ṣàkíyèsí láti ìgbà tó bá yín sọ̀rọ̀ yẹn sìn ẹ rí i pé ọba yẹn ó ti bẹ̀ sí yàtọ̀ fún díẹ̀díẹ̀ àwa ń kọ̀ǹdẹ̀mù gẹ́gẹ́ bí ẹlẹ́run ara Ọlọ́run dẹ̀ fi hàn mí pé ọba tòótọ́ ni ilé ayé le o ṣùgbọ́n ọ̀tá manipulate ẹ̀ kó máa ṣìwà òkà yẹn lè kórìíra ẹ̀ olótù ayé burú o ayé burú o kí náà ń pè láyé tí ò yéèyàn ni o ṣe rí bàbá Ìjẹ̀ṣà ìtẹ́mi kan rí ni pé gẹ́gẹ́ bí ẹlẹ́run ara ṣe mọ̀ pé àwa iṣẹ́ táwa ń ṣe à ń ṣe nípa tara à ń ṣe nípa tẹ̀mí ni dó ilé ayé là ń gbé ara la fi ń bá yàn lò ṣùgbọ́n àwa máa ń ro ọ̀rọ̀ sí oríṣiríṣi ọ̀nà a kì í gba ọ̀nà kan òfin kò ní kéèyàn fipá bá obìnrin lò kódà kó jẹ́ gbẹ̀yàn òfin kò ní kéèyàn bá ọmọ kékeré láti pọ̀ ṣùgbọ́n tí a bá máa gbé ẹbí ìránṣẹ́ Ọlọ́run àátàn síwájú àátàn sẹ́yìn àkànní dúró ní ojú kan ṣe rí ọ̀pọ̀lọpọ̀ sọ pé kálọ́mọ tiẹ̀ ní nǹkan wọ́n rọ̀rọ̀ sọ ọdún ṣùgbọ́n àwa máa ẹ má bínú sá ń ọdún bàbá gbọ́ yín. Ìjẹ̀ṣà ò tí ì fipá bá alájọṣepọ̀ wọn ò tí ì jọ lájọṣepọ̀ rárá nínú ẹ fídíò mọ̀ tí a pé rí gbà yẹn ẹ ṣùgbọ́n ìgbésẹ̀ rẹ̀ ti ń bọ̀ díẹ̀díẹ̀ ẹ tẹ̀síwájú. yes ṣe mọ̀ pé ní tí mo ń sọ bẹ́ẹ̀ ni pété àwọn máa kọ́ mẹ́ wọ́n lè máa sọ pé kálọ́mọ tiẹ̀ ní ká ní kinní kan lóòótọ́ ni tó ń sọ yẹn ṣùgbọ́n ara làwọn fi ń react táwa máa react àá react nípa ti ara àá react nípa ti ẹ̀mí kinní kan ṣẹlẹ̀ sí mi láìpẹ́ tẹ́ pé ọmọ tí mo bínú sọ pé dádì ibẹ̀ ní lọ́ọ̀yà síbẹ̀ láwọn ọ̀gá ọlọ́pàá síbẹ̀ mo ní ọ̀rọ̀ orí bó ṣe ń sọ yẹn ránṣẹ́ Ọlọ́run lèmi oṣù ordinary person ẹni tó ń sọ yẹn ó nídìí ẹ̀ ni èlé olówó tá à ń sọ yìí sì tí n bá gbowó ìwà ọlọ́pàá mo ti gbogbo ẹ̀ ń sìn orúkọ wọn ti wà ń bẹ̀ òun tó ń lè padà wá sínú ìjọ mi lọ́la kí ni wọ́n máa sọ fún nígbà tí màá lè darí gìyàn kébì ránṣẹ́ Ọlọ́run kí wọ́n máa wàásù lórí pulpit èmi ni màá mọ ara mi jọ mi láti máa gbára lénìyàn ṣé ní ọ̀rọ̀ bá Ìjẹ̀ṣà mi ní parọ́ fún yín Ọlọ́run ni kó ṣàánú èèyàn o kò sẹ́ni tí ayé ò lè mú bàbá kan tọ́ra jẹ lókù kò ọ̀nà tó máa gbà sẹ́ni mú táyé kálukú ló lè mú yàtọ̀. Mo máa ń sọ̀rọ̀ kan fún àwọn èèyàn Jésù Ọlọ́run ni fúnra ẹ̀ gbogbo alámàwọ̀ nígbàgbọ́
ó gba àwẹ̀ odidi ogójì ọjọ́, ó gba àdúrà ó jẹ ogójì ọjọ́. Torí àwọn tó máa ń gbójú láàwẹ̀ ni ìmí àti gba àwẹ̀ náà àwọn èèyàn wa á sùn wẹ́wẹ́wẹ́wẹ́ máa kọ̀ máa wọ́n báyìí ni. Jésù gba àwẹ̀ àtàdúrà for 40 days ní ṣe ogójì ọjọ́. Ìjọ́ tó parí àwẹ̀ lè èṣù yọ sí. Àdúrà yóò ṣe lé èṣù padà àti àwẹ̀. Ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká kọ́ nìyẹn. Mo kàn máa ń wu ẹlòmíì ni ẹlòmíì á sọ pé àwọn ìránṣẹ́ ọ̀pá kan máa wọ báyìí ìránṣẹ́ ń gbọ́ bá lọ sọ hospital kan bá ń ṣe é tán ní nǹkan ọmọ tó ń ṣe é ṣé àwa sùn sílé ni. Ọlọ́run jẹ́ ká rí nǹkan tó máa lé wa ni o ní ká máa gbà ládùúrà ẹni tí ò bá ti rí nǹkan kan rí ni àwọn àti pé kíní kan máa kọ́ máa wò wọ́n báyìí bó ṣe yí ẹmọ ló ṣe ń sọ. Ẹni tó ṣe máa yẹn mi ní parọ́ fún yín kò ń ṣojú lásán. ó Tí ṣojú máa yẹn lásán. tẹ́ kí àyè bá gba máa kò ń ṣojú lásán tó ṣẹ̀ṣẹ̀ délé ayé ni tó ṣẹ̀ṣẹ̀ ń róbìnrin ni kò ń ṣojú lásán ayé burú ṣẹ́rí tí ayé bá gba ọ̀tún tẹ bá búlọ̀kì wá lọ gba òsì tẹ bá gba òsì wá tẹ bá gba búlọ̀kì òsì wá gbọ̀ ọ̀tún wá gba wájú wá gbẹ̀yìn torí ẹ̀ ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ wà very careful ogun tó bá mọ̀ láti máa ṣe súnmọ́ Ọlọ́run dáadáa ẹni tó fẹ́ kó bàjẹ́ fún yàn ló pọ̀ jẹ́ tó fẹ́ kó dáa fún yàn lọ́wọ́ inú Bíbélì the first murderer ìbejì ni o Hmm. nígbà tí wọ́n tó jọ bíra wọn nínú kan náà bá jẹ́ ọ̀tá ara wọn wọ́n sọ pé ẹni tó bí ẹlé ẹni tó bí ẹtẹ bẹ́ẹ̀ o Bíbélì sọ ṣe wá ti princess tẹ́ ẹ̀ sọ yẹn náà rèé ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà tó ṣòro dá sí torí oníkùn ló mọ̀ọ́kà àmẹ́ta lè pé kírísítẹ́nì èèyàn ń jẹ́ orúkọ nínú báíbù kò ní kó jẹ́ kírísítẹ́nì èèyàn mọ báíbù Jésù dẹ́fù mọ báíbù ṣùgbọ́n tèmi kàn ní pé wọ́n ní wọ̀nba nìyẹn ń gbóná mọ́ láì ṣọ̀kà èèyàn ṣe ohun tí ò dáa ó ti jìyà ṣe ọwọ́ ẹ̀ kí ló tún fẹ́ gbà tó fẹ́ kàn pa ni ọ̀bẹ gèèyàn lọ́wọ́ ẹ lọ́mọ bẹ̀bẹ̀ sí dá ẹbẹ̀ sí gẹ ṣé ìyẹn dín kankan orúkọ ẹ̀ tó bàjẹ́ orúkọ máyà tó bàjẹ́ ó ti tó nítorí ìyà tó jẹ́ ti tó ilé ayé yìí tani tó dé lárí àmọ́ lá anybody ọ̀sẹ̀ táyé ò lè mú so ìyẹn gbọ́dọ̀ máa ro nǹkan lọ́sọ̀tún kó máa ro nǹkan tó yẹ pé mi kì í sábà condemn èèyàn torí mi ìmọ̀ láti mi náà mi ìgbà ní ìbẹ́lọ́ tí ò dá o so kéèyàn máa ro nǹkan wọn ní kéèyàn máa bínú mọ níwọ̀n èèyàn kan náà máa ṣe nǹkan ọjọ́ sẹ́ni tó bá tiẹ̀ lóò bímọ àwọn àbúrò tó ní kọ́ nígbà tó máa rìn sí ọmọjọ́ ọ̀la tiẹ̀ tó lè padà ṣẹlẹ̀ torí máa ń sọ fáwọn èèyàn tó ṣe ohun tó dùn ẹ́ léni ó lè tó máa dùn ẹ́ lọ́la ayé ò parẹ́ náà life continue so tí mo kàn lè kọ́kọ́ sọ náà for now nìyẹn olóòtú. ó dà ẹ ṣeun ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní kì í ṣe ojú lásán tó túmọ̀ sí pé ọ̀rọ̀ kì í síbẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa ogun tó ń ja ẹ̀dá láyé irú oríṣi ogun wo gan bẹ́ẹ̀ni irú oríṣi ogun mélòó ló ń ja ẹ̀dá. Hmm. Ah, kò níye o kò níye o gbákẹ̀rẹ̀ sí ní sọ́lẹ̀ kọ̀ọ̀kan a lè tu tán tá máa fi kó bí o sáré kí n máa sọ lọ ogun tó ń jà yàn pọ̀ o ẹ̀ kọ̀ọ̀kan ó kú sórí mẹ́wàá mẹ́ta péré ni o ogun ẹ̀jẹ̀ wà ogun ẹ̀jẹ̀. ogun ẹ̀jẹ̀ irú ogun tó jẹ́ ìjọba burú ẹ ó lè jẹ́ gbọ́n ẹ ó lè jọ ń kó ẹ ogun ẹ̀jẹ̀ ni ẹ o ogun tó lè ṣòro jà láyé ogun ẹ̀jẹ̀ ni torí pé ẹ̀jẹ̀ kan lè jọ ní àtúntàn DNA kan lè jọ ẹ ogun ẹ̀jẹ̀ ṣòro jà téèyàn bá serious pẹ̀lú Ọlọ́run kọ́wọ́ ẹ mọ́ kọ́kùn ẹ mọ́ bó ṣe ń bọ́ nù kan nǹkan máa dóde torí má jẹ̀mú ẹ̀jẹ̀ náà máa bàjá ogun míì tó tún ṣẹlẹ̀ ní ogun àdàbí ogun àdàbí. tẹmọ̀ pàtà ń dàgbà àwọn ni ọmọ yẹn bẹ́ẹ̀ ni ọmọ yẹn gbọ̀pọ̀ abasùn ọmọ yẹn ṣe gbá kan á lọ kó oúnjẹ á lọ kó góòlù yà wá kó fún ẹ á lọ ẹ wò ó n tí a fi ojú ẹ rí n tí a fi ojú ẹ rí obìnrin burú obìnrin wọn kì í dáríjì yan wọn sọrí o bẹ́ẹ̀ kan tó bínú ó máa ń tèkì táì
kò ń ṣe kébìnrin ká máa kẹ́ máa lépa èèyàn kiri tàbí tó àfọ àyà kàn mí láyà lókù tí wọ́n ní kí n máa mẹ́ta kí ni ti fèsì àwọn kan tí mò ń sọ ìmá àtàrà àyà tí wàá báyàn mo ń bá àǹtí mi kan sọ̀rọ̀ lánàá wọ́n bá wọn ní wọ́n ṣe ń bàtà àwọn ọmọ jẹ́rìí o ẹni tó ti ń sọ fáwọn ọmọ ẹni nǹkan jẹ ní àgbọn ìyẹn fẹ́ máa là ń gbà ìpè sọ́mi yìí sì ogun pọ̀ lọ irú àbá àjẹsà yẹn sì ogun tó fi bá a jà ogun ogun kí náà fi bá a jà o ogun à ń jù wọ́n orogún òwò ogun à ń jù wọ́n ní orogún òwò wọ́n fi bá a jà tó bá di ọjọ́ iwájú tó bá bá sí tú àwọn àṣírí kan àwọn àlá tó ti lá ṣẹ́rí ayé tó bá lo ẹ̀sìn lo oògùn tí ò work wọ́n á lo fi pàtà tẹ́tọ̀ ogun à ń jù wọ́n ní that man is very talented kò sí ẹni tó lè kọ́pì ẹ̀ ó dàbí Gbẹ́ngà Adébóyè ni nígbà tó ti kú kẹ́ẹ̀tọ́ dẹ́ni tó dàbí òun ẹ̀ lè rí so ẹni tó bá ti ní ògo tó bá ti ní orúkọ bẹ́ẹ̀ yẹn ó gbọ́dọ̀ wà extraordinary careful ó dàbí àárọ̀ yìí program tá a ṣe ni a máa ń ṣe program ní Monday Tuesday Wednesday ní ministry wa ní online ṣe rí ilé ayé yìí olóòtú fura ti fura ní. bí ẹnìkan ní ọ̀tá ò lè lo gbàgbé ẹ̀ obìnrin kan olóòtú mi fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ kan bí tí bá bẹ̀ sí ẹ̀yin gan máa bẹ̀rù iṣẹ́ wa ilé o ẹni tí ò bá jẹ́ pẹ́lú ọ̀n bá pè gidi ìyàwó mi gbọ́ kan jọ́ kan ìyàwó mi ní abá táwọn èèyàn fẹ́ ránṣẹ́ Ọlọ́run ẹ má gbọ́ ọ̀rọ̀ mi ẹ̀ nílé sùn nígbà tí ọkọ kéèkó ó dẹ̀ ní oṣù ìta tó parí lásán àwọn mẹ́fà lọ bẹ́ẹ̀ èmi ọ̀rẹ́ ló lò ọ̀rẹ́ kan náà ni wọ́n jọ ń lọ primary school ní secondary school ní wọ́n dẹ̀ gba ògùn ẹ̀mọ́ títí ẹ̀ òun tó ń dẹ̀ wà nínú village bó ṣe branch bílẹ̀ òun dẹ̀ wà nínú òyìnbó bí tí wà lẹ́nu ogun ẹ̀fọ́ bí ọgbọ̀n ọdún láìsí láìpẹ́ ìyá ẹ̀ ló lò ìyá tó bí òun làkọ́ bí ó sọ fún kí á mú ìyá ìkó lọ́nà ó ní ó ti dá gbá ó ti kú báyìí rẹ̀ ìyá kánsà náà fi sí lára wọ́n dẹ̀ operate ẹ̀ bíi 15 times tó máa látò lanú ẹ̀ délẹ̀ ogun pọ̀ olótù ogun pọ̀ ẹni bá fẹ́ pẹ́ láyé báàbù máa pẹ́ o báàbù ní be vigilant be vigilant which means tí a bá fẹ́ ṣe nǹkan ẹ gbọ́dọ̀ máa wà very careful ọkọ ń ṣe ìyàwó ń ṣọkọ bàbá ń ṣọmọ òbí ń ṣọmọ ọmọ ń ṣòbí ọ̀rẹ́ mo wá rántí òwe bàbá wa wọ́n ní ará iwájú ilé òfojú rẹ̀ wú ẹni ìmọ̀ràn ọ̀kà nítẹ̀yìn kò lè ń gbà kálé ni jáde tọ̀ kọ́ lé wí ẹ wá wò ó pé irú ayé wo la wà yìí ṣé ẹni tó wo èèyàn ṣùṣù tó fọyàn lójú tó fẹ́ lójú mẹ́rin ni àbẹ̀ni tó wo èèyàn ṣùṣù tó yàyàn lárọ̀ tó fẹ́ lẹ́sẹ̀ mẹ́rin ni ayé tá a bára wa nìyẹn o gbogbo ẹni tó bá ń gbọ́ mi pátápátá àwọn àgbà ti pa òwe tán wàhálà kan understand àwọn bàbá wa ní ìfura òun ni oògùn àgbà wọn ò láfẹ̀ẹ́ rí o wọn ò lókìgbẹ́ o wọn ò láyẹ ta o ìfura tó gba àwọn òkìgbẹ́ ó lè má ṣiṣẹ́ o ó lè má ṣiṣẹ́ tó o bá ti fura kò sẹ́ni tí ò lè dí pẹ̀lú yàn ayé burú
inú kálukú ni kálukú mọ̀ àwọn babaláwo tó bá kí ifá lọ títí wọn á ní inú mi ni mo mọ̀ mi ò mọ̀ ní onínú. Èèyàn lè máa bá yín rẹ́rìn báyìí tẹ́ pé ọ̀tá èèyàn ni tí yóò dẹ̀ nímọ̀. Ọlọ́run ló mọ èèyàn rẹ̀ ò wọ́pọ̀ a ní láti wà very careful. Tèmi kan ni pé gbogbo ẹsẹ̀ tóbìnrin yẹn ń gbé yẹn gbogbo ohun tó ń lọ ń ṣe lẹ́yìn eléyìí yẹn kò dáa o. Kò dáa o. Tó bá léèyàn kó láyé tó fẹ́ láyé tiẹ̀ mọ́ ti tiẹ̀ ni máa yín ti jìyà ó ti ṣe gbogbo ìpínlẹ̀ tó fẹ́ gbà nú ẹ̀. Kí ló le tó báyìí? Ọlọ́run gan à ń ṣe ẹ̀ kò sẹ́ni tó wà láyé tí ò dẹ́ṣẹ̀ rí náà ọkàn yẹ kó yàtọ̀ síra wọn ni ó ti fèsì ẹ̀ ìjọba ti dájọ́ fún ó yẹ kó tiẹ̀ kò sí kó tó lè máa sọ wá dákẹ́ ni ó tún wá bọ́ síta ṣé kò mọ̀ kó máa yẹn náà léèyàn ni. Wọ́n ní èébú àlọ́ táwọn ní tí a bọ̀ tànú ẹ̀ ní má padà bú ẹ náà ní wọ́n láti wà very careful. Ẹ jọ̀ọ́ ẹ tó bá ń gbọ́rọ̀ mi mi fẹ́ kó kóòtù pé mo sọ fèrè sípò máa yẹn kò sẹ́ńtáyé ò lè dánwò ẹni wọ́n tẹ́ pé accident ló máa ń tó máa kán léegun ẹ̀yìn ọdún tó ṣọ̀nù náà máa ń gbà káwà very careful láti máa judge èèyàn tí mo kàn rí nìyẹn olóòtú. ọ̀dà ẹ ṣeun àwọn ogun tó ń ja ẹ̀dá láyé báwo lèèyàn ṣe lè mórí bọ́ ṣó ṣe é mórí bọ́ àbí àwọn ogun kan tẹ́ pé kò èèyàn lọ́pṣọ̀n àti tẹ́tẹ́ nìyẹn kojú ogun yẹn ṣáá ni àbáwọn kan wà tẹ́ pé ó lè mórí bọ́ ńbẹ̀ tí ogun yẹn ò ní padà já tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ni. olóòtú àgbọ́yé. Ọlọ́run ò dá ẹni tí ò lè mú kò dẹ̀ sógun tọ́lọ́run ò lè ṣẹ́ ṣùgbọ́n condition yẹn ẹ̀mí ló lè ṣe condition yẹn ní èní nígbà tá a wà ní program yẹn Ọlọ́run sọ kínní kan fún wa ẹ máa gbọ́ o gbogbo alamọ̀nù Bible ẹ̀ tó bá jẹ́ Christian ó ní therefore submit yourself unto God then resist the devil he will run away from you. Therefore yẹn mí pé o ti ń bá wàhálà pàdé nǹkan báyìí ti ń ṣe o ti kò tó ti ṣe tán o ti gbààwẹ̀ o ti gbàdúrà o ti rí bá babaláwo kan o ti rí bá pásítọ̀ nǹkan ṣì wà bẹ́ẹ̀ kí ló máa wá ṣe o submit yourself unto God submit yourself to God yẹn òun ni Christian gbogbo èèyàn lè ṣe. ẹni ẹ̀mí Christian lòun ó yàn lè èmi àní Christian lòun ó ń parọ́ èmi àní pásítọ̀ lòun owó ló wá lọ bí iṣẹ́ tó yẹ oríṣiríṣi nǹkan téèyàn submit yẹn kò ní jẹ́ ká lè rẹ̀ sí dẹ́fò. tó ti yẹ yín èṣù dẹ̀ ń rí ẹ torí spirit ni tí wọn bá ti lè ṣe kinní yẹn kò sí ni bó bá ṣe ń ja ogun kan nìkan máa dúró tàbí méjì gan máa dúró díẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tógun bá ń jà àyàn ṣọ́ọ̀bù yẹn yín sìn má fi wàdùwàdù jọjà ogun o wọ́n dàbí kí wọ́n akógun jà nílùú kan ni ẹ̀ wá prepare ẹ máa lọ jà ń bẹ̀ ni kọ́sálìsì gbogbo máa padà dà because ogun tó ń jà yẹn wàá kọ́kọ́ wò pé ọgbọ́n wo ni mo sọ kọ̀rọ̀ kanjọ́ kan kí ló fà á tó gbìn fi wọlé kí ni mo ṣe ọgbọ́n ò ní máa dá sí máa fi rogun yìí bọ́ tí máa fi rogun yìí jà tó bá fi wàdùwàdù ṣe wàá kó sí ìrànṣẹ́ ọlọ́wọ́ àwọn ìrànṣẹ́ ọlọ́run tó jẹ́ 419 ni o wọn kàn máa gbá ẹni máa kàn pè mí ó ti talé ó ti da gbogbo ẹ̀ àwọn ìrànṣẹ́ ọlọ́run mi burú olóòtú o ọjọ́ mi la máa sọ̀rọ̀ lé àwọn ìrànṣẹ́ ọlọ́run mi wọ́n dẹ̀ jẹ́ máa yín ẹni tó jẹ́ pé ọ̀gá ọ̀dẹ̀ jẹ́ pé egun ó wá lọ fi àgbàlagbà ara ṣiṣẹ́ ní Amẹ́ríkà àti ìyàwó ẹ̀ wọ́n jẹ́ tán pátá ni èpè ló ń pè wọ́n ṣe ó lóun ti rí nọ́mbà mi ti pẹ́ òun kàn wò pé tó ń bá delete nọ́mbà yẹn wà tó ti kí ló fà á tí máa tọ́ ní pé nọ́mbà yìí òun kàn wá déédéé rí lórí pé kóun pé ti wàá sọ pé ẹni fẹ́ lọ sóògùn ṣé à ń gbọ́ mi olóòtú. àgbọ́yé àgbọ́yé. ṣe rí nígbà kan ni máa ń rò pé Nàìjíríà nìkan ni àwọn ìka wà ní ṣe rí Nàìjíríà tá a bá sọ pé àwọn ìka Nàìjíríà pé àwọn ṣòro. Hey!
nígbà tí èèyàn mú àbúrò ẹ̀ wọ̀ lórí gẹ́gẹ́ bí ọ̀tún mọ̀ ń bá bọ̀ àbúrò wúmà yẹn wá lọ da nǹkan sẹ́nu ọ̀nà ṣẹ́ni mọ̀ pé fún odidi ọjọ́ mẹ́wàá èèyàn á dẹ̀ máa rìn inú ilé fún ọdẹ nírí òótọ́ kò ń ṣe pé sítórí o ohun tó ń ṣẹlẹ̀ ni mò ń sọ̀rọ̀ nǹkan tí mo ṣe kọ́ńkà ní 3 days ago bí mo ṣe gbàdúrà fún wúmà yẹn mo wá rí i pé nígbà tí a gbàdúrà tán ní òru mo wá bára mi nínú ilé obìnrin yẹn mo wá rí àwọn ológbò wọ́n ń dèèyàn wá mo wá lọ lé wọn jáde wọn á ń bèèrè lọ́wọ́ obìnrin láàrin pé ó lóun ò gbúra àwọn kìnìyàn ọmọkùnrin rẹ́rìn mo ní kò lè understand ọmọ ìyá nìyẹn o kò ṣe kankan fún ọ jẹ́lọ́ọ̀sì nìyẹn torí ẹ̀ mọ̀ pé ogun pọ̀ lóríṣiríṣi àwọn kan àti ò serious ẹni tẹ́ bá tún wá serious wọ́n á tún máa bínú yín kọ́ lọ ilé ìwé wọn nílọ o kọ́ṣẹ́ wọn ní fẹ́ kọ́ o wọ́n á kọ́ máa rìn kiri wọ́n ṣe ń bẹ́lẹ̀ sùn náà bẹ́lẹ̀ sùn wọ́n máa ṣe gbá kiri wọ́n á máa wá bínú wọn tó serious yẹn ogun kan tún nìyẹn o ẹ ṣe ọkàn fún wọn o ó pọ̀ lọ bẹ́ẹ̀ àbí orogún la fẹ́ sọ ní olórogún kí la fẹ́ sọ ogun kan tún nìyẹn o ọmọ lápájá jọ ọmọ tèmi lọ bóyá ọmọ tí ò serious ni kò sí tó kàn wọ́n wọ́n á ní wọ́n lò ó bóyá àbúrò ìyàwó kékeré ló ń ṣe fún ni o bàbá ẹ̀gbọ́n ẹ̀ kan ni o àbọ̀kù ẹ̀ ni o wọ́n á lọ kó wọn ló fọ̀nà jù ó ti fi oògùn bọ́kọ àwọn ṣékeré ogun dé o táwọn ọmọ ẹ̀ ó pọ̀ lọ bẹ́ẹ̀ tó lè jẹ́ pé bí ta ti wá yẹn le kéèyàn ní láti sílẹ̀ pé gbèsè ayé ẹ̀ wọ́n á bá téèyàn jẹ́ tó ìbá bẹ̀ sí bá mi sọ̀rọ̀ báyìí máa kọ́ máa wò ó ayé ò la wà ìmú àtẹ́lẹ́ pé obìnrin kan pè mí ṣé ń gbọ́ mi boyfriend lásán ni wọ́n sì ń fẹ́ra wọn lọ́wọ́ ni o tó lọ́n bá sọ pé kátólà fún fornication kò ní í yé wa ó dẹ̀ fi oògùn bá obìnrin yẹn sùn ọ̀bẹ yẹn ti mọ bíi 7 sí 8 ń tiẹ̀ ó ti wà lóyìnbó ti kọ́lé kiri ẹgbòrú ogun yẹn gate ẹgbòrú ogun yẹn ogun pọ̀ olóòtú ogun ti pọ̀ jù abẹ́ntẹ́ pé ó ń lọ jẹ́jẹ́ ara ẹ̀ wọ́n dẹ̀ bu yẹ̀pẹ́ sẹ́ abẹ́ntọ́ mọ́ jìjì ẹ̀ la fẹ́ sọ ni abẹ́ntẹ́ tí wọ́n mú orí ẹ̀ bí ó ti lọ ṣe rú torí pọ́n rí kó lógo ọlọ́run kó gbà wá o kẹ́ni ọdún náà máa fi ra ìsílẹ̀ máa sáré ẹ̀mí o torí owó tó bá níyẹn ẹ̀mí ló máa fi lò ó àwọn tó ń lépa ẹ̀mí ẹ̀ ló pọ̀ jù a ní láti wà very careful ẹ súnmọ́ ọlọ́run tààrà ẹ má ṣe ń lépa owó ẹ máa lépa ọlọ́run wà o ìránṣẹ́ ọlọ́run burúkú wà ìránṣẹ́ ọlọ́run ìjọ ṣiṣẹ́ wọn bẹ̀t má wò yẹn o torí pé kí ni níbi nǹkan burúkú gbà tí ò dá wà nìkan tó dá wà ẹni láti wà very careful ẹlòmíì tí ò lówó lọ́tọ̀ ẹ̀ mi fi hàn sí ẹyẹ o ẹnìkan ò lówó lọ́tọ̀ máa láyé mi nìyí báwọn ṣerú ẹ̀ torí pé kí ni mogun tó sọ ọ́ dà bẹ́ẹ̀ kọ̀tẹ́ni tó fẹ́ tòṣì kọ̀tẹ́ni tó fẹ́ dèèyàn dáadáa kọ̀tẹ́ni tó fẹ́ jìyà ogun tó ń jà lè jù ẹ̀mí ẹ̀ lọ kọ̀tẹ́ni tó mọ́ ń dà láwọn o aláti wà very careful ọlọ́run ni kó gbà wá nígbà wọn wà ní school ọ̀rẹ́ mi kọ́ wà ó ti kú sí o ẹmọ tó ń pè lájẹ lójú onílé òkú kékeré yẹ ló fi máa ń ṣe nǹkan fún ọba fẹ́ ṣe ọ̀ṣẹ́ lẹ́yà eku ẹ̀ ló máa lọ pa á lọ fi ṣe nǹkan báyìí tó bá fi sí ojú ẹsẹ̀ èèyàn kó tó tó ọ̀sẹ̀ mẹ́ta ó tó wọn bẹ̀ sí jalè kiri bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ pé kó yẹn máa jalè kiri ni a máa jalè kiri tó máa pa ọ́n dọ̀hún láti àfi ṣe lẹ́yà tó yà kí wọn lọ́run láàrin ọjà wọ́n pọ̀ oríṣiríṣi ogun ló wà olóòtú wọ́n ti pọ̀ jù ṣùgbọ́n tó lè yọ wá ni pé kéèyàn súnmọ́ lọ́run bó ṣe ń lé gbèsè ayé pé ayé máa lé àwọn tó ń lé ẹ̀mí tó bá yé ẹ̀jẹ̀ àwọn lọ́pọ̀ jù èmi pé àwọn tó súnmọ́ mi dáadáa mo ní ẹ wò mí dáadáa o ìránṣẹ́ ọlọ́run lèmi o má ṣàṣe mi o wàá kú ni o èmi kì í ṣàánú ẹ wò bẹ ṣé wò mí olóòtú ẹ̀jẹ̀ mi gbóná o èmi kì í ṣàánú ìkà mi ní jẹun tí ò da tó bá ṣe kà sí mi ní dárí jẹ o ó lè ṣe kà sí mi fisikálì bẹ́ẹ̀ kó máa ṣá fà sí mi àìrọ́ o ó fẹ́ kú ni o mi ní tèkẹ́ sí pẹ̀lú ẹ̀ mò ń gbàdúrà kanjọ́ kan ìyàwó mi nílò àdá olólo tó báyìí àwọn àdúrà tó jẹ́ pé o ò ní gbọ́ pé máa fún ọfà tó yẹ kó máa pa ẹ́ mọ́lẹ̀ máa rán sí ẹ bẹ́ẹ̀ mi ní ṣàdá sí ẹ ṣùgbọ́n bá fẹ́ lépa tèmi ikú ni o mi ní foríjì ẹ that's me bẹ́ẹ̀ pé mi ìwúrí tiẹ̀ rò ìgbà tí mò ń jìyà ò sí ń bẹ̀ ọwọ́ ń jealous mi wá bẹ̀ sí sá ogun sí ni mi ìgbàyàwó ẹ mi ìgbàlẹ̀ ẹ ikú ló fẹ́ kú yẹ o tàbí pé wá sábà mi sì fẹ́nìkan ń kẹ́ lóhun lágbára mo hì tì kiri ẹ kí lóhun lágbára kó má bá yẹn kan jà kí n lè wádìí ẹ pé o jẹ̀bi irọ́ o àjọ mú nǹkan là tó ń tọ̀ tó bá jẹ́ ọlọ́run nìkan ló kù lẹ́mí ò ní bọ́ sí
wọ́n ti burú jù ìlú yẹn Africa continent òun ìlú wa ṣe rí bẹ́ẹ̀ gbogbo Africa gbogbo wa bákan náà ni mo travel ọjọ́ kan Morocco la tún sọ yìí o bí mo ṣe dé Morocco mo ti mọ̀ pé mo ti dé Africa atẹ́gùn tó ń fẹ́ sí yàn gan yàtọ̀ sí ibi tá ti wà ìka ti pọ̀ jù èèyàn bá èèyàn sùn ó ṣe gbá kan kí ni ó ti lo ẹ̀wọ̀n wọ́n jẹ́jọba ni tó fẹ́ gbẹ̀mí ẹ̀ ni kí la fẹ́ gbà ó ti mọ̀lẹ̀ tí a mọ̀wọ̀ ọlọ́run ní kó ṣàánú Áfíríkà mi láti wá yẹn ẹ̀yin tí bá ń gbọ́ mi dáadáa ẹ jọ̀ọ́ ẹ sáré ẹ̀mí yín kò láàárọ̀ tó bá sọ owó nù lẹ́nu ò lè rí mi lọ́la o tó bá sì ẹ̀mí ẹ̀ ni ò lè rí mi mọ́ ẹ jẹ́ ká máa ro ẹ̀mí o ẹ̀mí wa lọ́ta ń lé wọ́n á sọ ẹ̀mí jẹjá ti jà tí ni ọlọ́run ní jẹ́ káàní ìpàdé àwọn olórí burúkú yẹn wọ́n pọ̀ o ní tí ojú mi ti rí kò ṣe máa sọ o bó ṣe jẹ́ nìyẹn olóòtú. ẹ ṣeun Prophet Fẹ́mi Wahab ọ̀rọ̀ àmọ̀ràn ti jáde nínú ọ̀rọ̀ yín àmọ̀ràn ti jáde nínú ọ̀rọ̀ yín. bẹ́ẹ̀ni ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sí i àfikún ọ̀rọ̀. orúkọ mi ò yí padà Prophet Fẹ́mi Wahab mò ń jẹ́ nọ́mbà mi +34698256 +34698256 ẹ bá fẹ́ mọ gbogbo program ṣe àgbọn ẹbẹ yẹkẹ ẹ lọ sí Google ẹ kọ Prophet Fẹ́mi Wahab síbẹ̀ ẹ máa rí oríṣiríṣi program tá a ṣe YouTube wa náà rè Believer Citadel TV ẹ rí oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ mo kàn fẹ́ bẹ̀ gbogbo wa ní ayé ní kọ̀rọ̀ ayé burú ní tó lè mú ìpẹ́lẹ̀ gbogbo nàìjíríà tó lè ṣàwọn ilé ọlọ́run ní fúwa sílẹ̀ ní orúkọ Jésù àmín. àmín. ẹ ṣeun o Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain ẹ ṣeun ẹ̀yin èèyàn wa tẹ́ ń wo fídíò náà ẹ̀yin náà ẹ ṣeun gan èrò yín ẹ jẹ́ àmọ́ ní comment section lójú òpó ìfìrù ènìyàn sí ẹ máa pín fáwọn ẹlòmíì kẹ́ ẹ máa wò ó kẹ́ ẹ máa comment lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ. ẹ̀yin èèyàn wa nílé lóko orúkọ mi ni Tóyọ̀sí Adésànyà òṣèré orí ìtàgé ni mí Bembeyeke TV ẹ máa wò ó ta lẹ́nu kí lẹ̀ ń fẹ́ tẹ̀ bá ń bẹ̀ ṣé current affairs ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìgbàlódé bí gbogbo nǹkan ṣe ń lọ sí àṣà àti ìṣe Bembeyeke TV ni mo endorse ẹ̀.